101.5 FM ló ń wáyé rédíò Lagos ní tiwa o. Ìkẹ́kọ̀ọ́ aago méjì sí mẹ́ta ọ̀sán gbogbo ọjọ́ Wednesday ẹ máa tẹ́tí ní kí wọ́n fọ́sọ̀ wọn tó jù bí omi ṣòro wà máa lọ sí ìdè àgbáyé ọ̀yẹ́ ọ̀ṣẹ́ ìdòkè tí wọ́n ṣe lórí ìdòdè àná títí wọ́n ṣe wà lójúmọ́ bí àgọ́láyé ilé ayé ìdájọ́ àgọ́láyé káfọ́ sọ́wọ́ olótọ́ àgọ́láyé ilé yìí kò ṣe dágbé. Àgọ́láyé létí tí ayé ò ṣe é gbé ṣe ẹ̀ kò ṣe é gbé gẹ́gẹ́ bá ti mọ̀. Àgọ́láyé pẹ̀lú ìmọ̀ bí omi tó wà lórí afẹ́ bá gbogbo ẹ̀yin mi pátápátá ẹ máa bí sí mi àwọn tí lórí Facebook Instagram òun mi ò kì í ẹ wò lé máa dedicate yín láti ka comment àwa sọ wípé ìjọ pé ní bí ọ̀rọ̀ mi tẹmọ mo sọ fún yín pé ayé yìí ò ṣe é dágbé fúnra wa lè máa ṣe dá fúnra wa ní ti dé gbogbo ẹ̀yin ìlú wọn ní ṣòro ní ti wọn láyé ṣé mo lálà bí dáadáa lẹ wà ó yá ẹmú kẹ dùnú ẹmú owó tún àti tàlàáfíà kẹtún jẹ kájọ ọdún tọ̀sẹ̀ yìí ni mo fẹ́ wá sọ ẹ má gbàgbé wọn ní wípé kékeré dágìlá ó ọ̀là láì dágìlá ṣùgbọ́n tí kò bá sí eré ló ti àpènà òṣùgbó kò má lè dáwọ́ ṣe tí ò bá sí ta lè tí ò bá tẹ̀mí ta tún lè ní tó bá ti di tún gbé sórí 107.5 FM tẹ́yìn tí ju omi ṣe tó ẹ nífẹ̀ẹ́ mi ẹ fẹ́ràn ọlọ́run ara mi lè ṣe ń dóde mi bó ṣe rí gan-an yẹn gbogbo wa ní gbogbo ìtajọ kí n sáré yá mi sí yẹn nǹkan kẹjẹ yín débẹ̀ ní ṣe ń sọ yìí tá a wà amọ̀pá ní ìgbà wa fúnra wọn ni pé àjọ ìpínlẹ̀ Èkó àjọ ṣe wà jẹ́ kí sáré kọ́kọ́ gbé yín náà bí ẹ rí gbogbo tó ń lọ nípìnlẹ̀ Èkó bí ẹ gbogbo wọn amáyédẹrùn tí ìjọba ń ṣe bí ṣe gbéga city smart city ṣe kúrò ní máa lọ bẹ́ẹ̀ ọmọ tí mo gbọ́n ya kúrò ó kúrò ní òǹgbé ó kúrò ní Ọ̀ṣun ọmọ mi ṣe ní mo sáwá sí Èkó mo rí pé kò rọrùn ni kó máa lọ iṣẹ́ rere kó má dúró tó gbogbo pátá lénìí àmàlà wa àbí méjì kí gbogbo ìkọ̀dù kí gbogbo lè kàn sí.
gbádùn ẹ̀jẹ̀ bò kára tó kùn ní bó tó gbà bó ní tàbí létí yìí ẹ̀sọ́ òtún ọ̀ ṣé mo wà bọ́rùn mo wà kò yí láyé gan ṣùgbọ́n dé ẹ̀kọ́ ètò láti lọ lò ní ọ̀dọ́ ní ẹ̀sàrẹ́ òkè dúró máa jà bọ̀ mọ́ ní bí mo ṣe tó ẹ̀jẹ̀ àrùn nígbà padà ní ìyó ẹ̀yẹ ń pẹ́jọ ìra fún ògbó tó dé o. Pàṣù Jíbọ́lá tẹ̀lé omi bá ti ń gbà yẹ táìmù tí mo ń já lọ èèyàn mi nípìnlẹ̀ Èkó ẹ̀jẹ̀ gbogbo mi ṣé àwọn ọ̀lẹ ẹ̀mọ́ tó máa ń pè ọ̀lẹ ọ̀lẹ lè jà ọ̀lẹ ọmọ ọyàn ọ̀lẹ mọ̀ ẹ ṣá wà ní ẹ̀yìn ó ṣà ń ṣe sí ẹni kódà ọ̀lẹ́ ṣe wà yẹn kò pé bó jẹ́ èèyàn tó bá ti ń jẹ́ kò sí nígbà tó jẹ́ kó yẹ wá wí tó o bá tún ra o ní láti alaro tó lọ́ọ̀rọ̀ tún lè fọ́ ó parí akéwì rà ṣùgbọ́n ó ní ibi tó ti wúlò ó láti kan tó jẹ́ wípé ọ̀lẹ́ fún wa ó wúlò pé ọjọ́ kan ń bọ̀ tó jẹ́ alágbára mákèrò tó máa nílò ìrànlọ́wọ́ ọ̀lẹ. ó ní àwọn ohun pàtàkì kan tí wọ́n dára òní ọ̀lẹ ní. òun wò pé kí ọ̀lẹ ní. ṣé o mọ̀ pé ọ̀lẹ di òun ra ìlọ́lẹ̀. ọ̀lẹ ṣe di òun ra yẹn. ẹni tó ń lọ tó ń bọ̀. ó bá béèrè gbogbo ọkọ̀ tó fẹ́ ládùúgbò ọ̀lẹ mọ̀. ó bá béèrè sẹ́nìkan ṣùgbọ́n gbogbo ló ń ṣe wọn. ó máa go sí lágbára wọlé ó máa go sí kàṣípì dé. ọ̀lẹ ní gbogbo àdúgbò gbogbo rútìn wọn lọ́wọ́. bẹ́ẹ̀ náà lè ṣe máa ní àwọn ọ̀rọ̀ kan tó lóyìnbó máa ń pè vital information láwọn nǹkan ṣe pàtàkì tó ṣe gbòógì. ṣé o wá rí wọn gbára máa ń rí pé bóyá ọ̀lẹ wúlò tó ní kò ṣe jẹ́ pé gbogbo ìgbà máa ń pè àní kò sí ẹ ṣe kọ́lẹ̀ máa lọ tó pé níjọ́ tọ́lẹ̀ máa wúlò ìtọ́lẹ̀ wúlò fún alágbára kò lè ṣe ohun tẹ́yìn ò mọ̀ tẹ́yìn ò fojú sí tẹ́yìn wò pé ti lọ ọ̀lẹ ló máa padà gbé yín ó máa jẹ́ kó pé àníbélé ṣe rí ọ̀lẹ ní kọ̀ǹfàmù lẹ́nu ju ọwọ́ tó láyè tó tẹ̀lé tó gbé ọwọ́ tẹ̀ tilẹ̀.
torí wípé ṣé tá a bá ní kẹ́ni tó dá kọjá kẹ́ni tó burú kọjá nígbà tí ó dá náà tí ó lọ kí gbogbo wa bá lajú ẹ bá ń sọ pé bó ti lọ dangan bí adé lónìí nípínlẹ̀ orílẹ̀-èdè iwájú la àtúgbùdó sẹ́yìn gbogbo amáyédẹrùn tí wọn ìjọba pèsè fún wa tá a ń lílò tá a ti ń dùn ní gàgà Èkó smart city wa yìí kò máa lọ bẹ́ẹ̀ kò máa lọ síwájú. Báwo ló ṣe wájú ìfọwọ́pọ̀ ní bàbá ọmọ láàrin ìyàwó sọ láàrin gbé ẹbí jẹ́ kí gbogbo wa ká fọwọ́sowọ́pọ̀ àwa torí wípé gẹ́gẹ́ bí ìtàn alágbára ọ̀lẹ́ tí mò ń bá yín sọ bí ayé ìrèlè ní kò sẹ́ni tí ò wúlò gbogbo èèyàn pátá wọ́n máa lọ ṣe òṣèré yàtọ̀ báyà ajó ni ó sàn èmi ẹ̀ má jẹ́ gbẹ̀gbẹ̀ wọ́n nírọ́ kámọ́rẹ́ ká ẹni burú mọ́ bí ìbí ọ̀rẹ́ ilé ọmọ ta ọkọ̀ alága ẹgbẹ́ ìpele alága ìfi ìwọ̀n padà dáadáa ṣùgbọ́n èèyàn tí ó sọ ni ó ń wá àlè ìjìjà lè dá lágbájá lórí mi àṣegbè ló sọ pé ká ní òun fúnra rẹ̀ mú kíní kan ní mo burú mi ò ìrọ̀lẹ́ pa òun fúnra rẹ̀ mọ̀ wá owó ẹ̀ òkùnkùn rí yín ó yàtọ̀ sí mọ́lẹ̀ tó pa ọmọọrù fàfàní ẹ̀yìn tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ darapọ̀ àgán tó pẹ̀lú Jùmọ̀bí ìṣòro ẹ jẹ́ kí n tún fi tètò yìí gan ṣe fún yín wọ́n lọ́kàn balẹ̀ kàn kó wá gbalẹ̀ àwọn adáṣà bó bá ń dá tán lọ́kàn balẹ̀ ọkọ̀ wa ní ó balẹ̀ ń tì ẹ̀yin náà wò láti jọ mọ̀ pé àbá ti kọ́kọ́ dé láti sọ agbala àpilẹ̀kọ́ tá a bọ́ sá ní ayé kó tó pẹ́ ilé ń bá wa sí i ṣùgbọ́n ní ọjọ́ mẹ́ta tí gbogbo ẹ̀ ṣáà ń ṣe gbùrùgbùrù ọlọ́run jẹ́ náà àrògbó náà kásì àwọn àlejò wa wọn lórí inú dídùn ní mọ́ lé wá nǹkan tó fẹ́ lọ dá sí títò látàárọ̀ tí yóò tún ti kàn án kò ṣáà ní irú mọ́ dèbí bẹ́ẹ̀ sì rìn mọ́tò bóyá ó ń bà láti wà tó ń gbà padà lọ ẹ̀yìn láti 2 hours minutes tó ti ṣe transfer tí ò lọ tí ò rà láàmú. ìdí ìyẹn tó fi jẹ́ pé gbogbo ohun ayé tó ta ẹni tó ti wà nípò wa má jẹ́ wàrà dálẹ̀ wípé báwa jẹ́ ká wọ́n múra lórí òfin ṣé pé ń tà rí ó yàtọ̀ sí ètà àti wọn polongo fún adúró sí nítorí tí wà ní ìṣẹ́jú mọ̀ bí omi ṣe rí méjì bọ̀ tó wà lè wà lọ́jọ́ Wednesday yóò wá ṣàgbọ̀nlá sọ fún mi ò ń bọ̀ dẹ̀dẹ̀ ojú lọ́nà ẹ̀ sí ìmọ̀ tí ó di òun ìsìnkú o ẹ má jẹ́ ká fi tún padà lọ́wọ́ yín o ń bọ̀. Alága ìdúró àti alága ìjókòó ga sórí 0704 24 784 0704 44 7984. èyí yẹ tẹ́fẹ́ ṣe dáńtọ́ mú òde rẹ̀ kò séwu alága bí omi ṣe. aerospace catering ni wọ́n jẹ́ ẹ̀yìn ayẹyẹ ẹ bá fẹ́ ṣe ọdún ní oríṣi ìmúfẹ́ lọ́wọ́ kò sí ìkóyà rárá ẹsẹ̀ lọ sí mọ̀sán ṣẹlẹ̀. fún ọmọ oúnjẹ
ìgbéyàwó òkú àgbà ẹgbẹ́ nílé ìjọsìn gbogbo ayẹyẹ yòówù tẹ ẹ̀rọ sí service ní kẹ́kẹ́ tó ń tẹ̀ fún ẹ̀wọ̀n ní service ilé ẹ̀wọ̀n wà ní 20 gbàlẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ní 074-474-784 ayé yóò ṣe dágbé ọ̀láyé fọwọ́ ọ̀pọ̀ àgọ́láyé ilé ayé kò dágbé. Ìgbà tó tó igbá ló ń ṣe báàlì àgbọ̀n. Kọ̀ǹkọ̀ tó tó kọ̀ǹkọ̀ ló ń ṣe báàlì odò. Bá mojú òògùn ló ń kọ̀ bí rè. Táwọn sọ̀rọ̀ nípa aládùúró alága ìjókòó tó kọ́ṣẹ́ tó mú. Jùmọ̀bí ìṣòro lọ́rùn Déládé ẹ̀wà náà fún èyíkéyìí ayẹyẹ ìgbéyàwó ọmọ àbọ̀lọ́ náà pé Jùmọ̀ Omiṣore sọ 070 424 7984 70 424 7984. ṣe wàhálà jìnnà pa ní àlọ́ ní Pearl Street Treasure Island orí Ọbáfẹ́mi local government Ogun State fún àlàyé lẹ́kọ̀ọ́ ẹ pè sórí ẹ̀rọ bá 60744666 09163744666. ọjọ́ ìyàwó òkú àgbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ mọ́ làbí ọmọlúwàbí ni sọ̀rọ̀ 081265625 081265625. gbogbo ẹ̀yin àti ọmọ ọjà ìfẹ́ ń fẹ́ ìtura tó dára tó yá yìí tó sì fọkàn balẹ̀ ẹ má ṣe wá jìnnà. the YM service apartment kí ẹ máa lọ. wọ́n wà ní Port Street Treasure Island Estate orílẹ̀-èdè Ọbáfẹ́mi Owódé local government Ogun State. fún ẹ̀kúnrẹ́rẹ́ ẹ pè sọ̀rọ̀ 09163744666 09163744666. bẹ́ẹ̀ ni jàre ìgbà gbogbo ẹ̀ ó ní ọ̀rọ̀ tá à ń bára sọ ẹ má ká gbàgbé o ibi tá a bá gbé à ń ṣe ibi tá a mọ̀ náà ṣe èyí tá a tó wà lọ́wọ́ ẹ̀jẹ̀ ká pé èyí tá a mọ̀ tó wà lọ́wọ́ wa ẹ̀jẹ̀ ká mú o ẹ má jẹ́ ká sọ nù ọdẹ ẹ̀kọ́ kan dání ìtọ́ yín tẹ̀ mú dání yẹn ní dáadáa ó wà ṣẹ̀ṣẹ̀ máa wá ṣùgbọ́n ẹ má dédé jù ú lọ lẹ́ẹ̀fẹ́ wá mi o ohun tó ti ń dùn tó ń tí ẹ gbogbo wa pátá àtẹ̀rú sọ̀rọ̀ àgbẹ̀ àtàlẹ́ inú wa ń dùn nǹkan wa ohun tó létò olóra àjọ ìjẹ́ ń tajà ọmọléèwé lọ
nílùú tó ní síọ́ọ̀tì tí wọ́n lè wà kò sí ìlú bí Èkó ẹ má fúnra wa káwá lọ́wọ́ ìmọ̀ràn tèmi ní káwá fúnra wa lẹ́nu nìyẹn ẹ má gbàgbé kò sí nǹkan kan tó fẹ́ ṣe rárá láti lè fi kí kó fi yan tó ń ṣiṣẹ́ ju wípé kó fún wọn tó bá lè láyé láti ti di ọjọ́ pé ìyàbọ̀ta kò sí kálukú wa ká lọ sí ṣóṣó sì ní ojúṣe eléyìí ò ń ṣe pé kìíní kan zivulati ní wọ́n ní tó jẹ́ wọ́n fọmọ ẹ lọ́mọ ìjìyà bọ́tà kò lọ ṣe kò tẹ̀ ojú ẹ̀ kò sì wọlé padà àmọ́ kò bá tẹ̀ ó kù wọ́ ó kẹ̀rí ọkàn mi àgbogbo tó ń kó má bàa bí ọjọ́ ọ̀la torí wọ́n ní èèyàn kan bá dalẹ̀ èèyàn kan wọ́n lọ ní o ṣe máa ń nìyẹn gbogbo ẹ̀yin tèmi nínú àwẹ̀ àsàlámù àlékún mọ̀ ìyá bábí kára Ramadan ó bọ̀ ẹ̀jẹ̀ nuru salam pẹ̀lú hajj Fatima Jùmọ̀bí Omiṣore ẹ̀sẹ̀ gbàgbé ọkùnrin ìdàlájọ bẹ́ẹ̀ ni àìdẹ̀mí akínrin àdé wà ló sọ fún aṣẹ àti olùdíje service apartment àwọn náà ní dìyẹn water bed wọn ní dìyẹn ló ti yá lè jùmọ̀ tó dán ó ń tẹ̀lájà ẹ̀ lọ sí ìbàdí ẹ máa fọ́ ẹ máa gbà tó yóò tájú ẹnu ẹ̀ olù gbọ́dọ̀kẹ́ silver sílẹ̀ bẹ́ẹ̀ ni tí ó bá tẹ̀yìn lọ tá a bá ti jọ pàdé tá a bá ti jọ darúgbó lọ́dún kájọ lọ́dún àná èmi fẹ́ sí ti sẹ́nu ó kiri bó kiri ó kiri ẹnìkan tó yẹ mọ́ fẹ́ yẹn tẹ́ ẹ mọ̀ ẹ gbà ẹ má wàá gbé gbogbo mo ti fún nílẹ̀ àtẹ̀yìn tí lẹ́tọ̀ yín pọ̀ lọ́nà ìjọ sọ̀rọ̀ aláàjì láti mọ̀ olówó ohun mi o gbogbo ògbàlẹ̀ máa gbé ojú òní tìyín bẹ́ẹ̀ ṣe ojú tì mí aláàjì Abdulateef Ọlárẹ̀wájú Sadiq ṣe ìdarí iléeṣẹ́ Super Connection pẹ̀lú ẹ̀yìn bàbá wọn ti iwájú bá lọ pé ibi tí mo rí sí ìwádìí rẹ̀ wà lọ aláàjì Yusuf Babátúndé Àyìnlá bí gbogbo mo ní mo pẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun tó pẹ́. mo ní mo dúpẹ́ yín ànábì gbogbo mo ṣe ojú òní yín àlómà mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀kọ́ ògbà àlómà ti rọ́wọ́ yín Oríyọmí Àdìsá Olí Michael ọmọ Kristẹni tí ò dojú tì mí rí kò ń fún mi ẹmọye alájí àtàlà máa ń fọlù àǹdí ṣùgbọ́n ṣé Oríyọmí Àdìsá kò fọlù àǹdí mi rí mo ṣe àjìná mo ṣe àná òru kí n gbé yẹn ojú ọ̀la tẹ bá ń gbọ́ plus ṣàwámà nìyẹn ní gbogbo òdìdòrò lọ́hùn ní ju mú mi. ọlọ́ṣùwọ́ tó ṣe gbé rí ṣe fẹ́ bá ìyá ẹ̀ tó wà ní pàtó àbàlá rẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín bẹ́ẹ̀ ni kí n máa kí Alhaji Saheed Ojúọlá rí òyìnbó gómìnà yẹn Yáàbá ṣe ojú òní tì Alhaji Adélájà Ibrahim dẹ́nẹ́bà mo dúpẹ́ lọ́wọ́ yín mo ní ẹ ṣé púpọ̀ yóò nígbàgbé àgbàǹtẹ mi ó Alhaji Abímbọ́lá Adénúgà ṣe ìdarí lè gba standard of nac o máa ń o mọ̀ ọ̀yàn sí iye o báyọ̀ mọ̀ bẹ́ẹ̀ ni kí n má gbé ǹgà náà ìjọba fún o bàbá ọgbẹ́ láwọn àwọn tí ọlọ́run tẹ̀ ní kí n má darúkọ yín mo dúpẹ́ lọ́wọ́ yín gba rílí wà láwálé kúlà ó pọ̀ gbogbo sílẹ̀ yẹn náà jì ó pọ̀ mo dúpẹ́ lọ́wọ́ kúlà lórí ọ̀rọ̀ gbogbo ìjọra kingdom mo fẹ́ kẹ̀kẹ́ mi lọ sí ọmọ àwọn ni mo fẹ́ lò lọ́sàn-án yìí pọ̀ mo máa lọ mọ́ padà jáde studio gbogbo yìí tèmi pátápátá mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀ ṣe.
you tell Facebook appreciate you by next week is a promise. Gbogbo yín pátá máa ń lọ yọkọ̀. Bẹ́ẹ̀ ni kí n dúró pẹ̀lú ọkọ̀ fún owó ọ̀la ìwò ọ̀la. Abdulrahman late comer ọ̀gá mi ó dàbọ̀.